ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ti tẹ àwọn afurasí mẹ́ta tí wọ́n gé orí ọlọ́kadà ńìlọrin. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ti tẹ afurasí mẹ́ta tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gé orí ọlọ́kadà kan ní agbègbè òkè-òyí nílùú ìlọrin tí ṣe olú-ìlú ìpínlẹ̀ kwara tí wọ́n ń gbìyànjú láti jí ọ̀kadà rẹ̀ gbé. gẹ́gẹ́ bí kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara cp victor ọláìyá ti ṣàfihàn àwọn afurasí ọ̀hún lọ́jọ́rùú wednesday tí ṣe ọjọ́ kẹfà inú oṣù kọkànlá ọdún yìí. àwọn afurasí ọ̀hún tí wọ́n pe orúkọ wọn ní peter samuel jeremiah tauzinda àti sunday agbenke ni wọ́n náwó gan lẹ́yìn ọ̀rìnkìnìwín ìwádìí. kọmíṣánná àjọ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn afurasí náà ṣe àkọlù sí ọlọ́kadà ọ̀hún nínú ìgbìyànjú láti jí ọ̀kadà rẹ̀ gbé. ó ṣàlàyé pé ní ọjọ́ kẹrin inú oṣù kọkànlá ni àwọn arákùnrin kan wá fi ẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá ìlú òkè-òyí wípé àwọn rí òkú ní bèbè etídò tí kò sì sí orí lára rẹ̀ mọ́ ní agbègbè wọn. ní kété ni àwọn ọlọ́pàá ta kọ́sọ́ sẹ́nu iṣẹ́ wọn tí wọ́n sì ti gbé òkú náà lọ sílé ìgbókùúsí tiléèwòsàn ìjọba àpapọ̀ fún àyẹ̀wò tó péye. níbi tí wọ́n ti lọ gbé òkú arákùnrin ọ̀hún ni wọ́n ti ṣàwárí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tí wọ́n fura pé ọ̀kan lára àwọn tó ṣiṣẹ́ láabi ọ̀hún ló ní àti ọ̀kadà tó ṣeé ṣe kó jẹ́ ti olóògbé tí wọ́n sì tún bá fóònù olóògbé náà lọ́wọ́ rẹ̀. nínú ìgbìyànjú àjọ ọlọ́pàá ni wọ́n ti rí àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún mú lọ́jọ́ kẹfà inú oṣù kọkànlá ọdún yìí tí wọ́n sì jẹ́ wípé àwọn làwọn ṣiṣẹ́ láabi ọ̀hún àti wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n rí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ló jẹ́ ti peter samuel tóun ti ń gbìyànjú láti sá kúrò ní ìpínlẹ̀ yìí. nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ọ̀kan lára àwọn afurasí ọ̀hún peter samuel jẹ́wọ́ wípé sunday ló wáá pe òun nílé tó sì sọ fún òun nípa ọlọ́kadà kan tó máa ń ṣe ìrànlọ́wọ́ fún òun tí ó sì ṣẹ̀ṣẹ̀ ra ọ̀kadà tuntun. ló wáá mú wá bí àbá pé kí àwọn ṣekú pa kí àwọn sì jí ọ̀kadà rẹ̀ gbé àti wípé tí àwọn bá jí ọ̀kadà náà tán owó gọbọi làwọn ò tà á. bí àwọn ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti jí ọ̀kadà náà nìyẹn. ó ní ṣùgbọ́n àwọn kò láǹfààní láti rí ọ̀kadà ọ̀hún gbé látàrí wípé àwọn ṣe alábàápàdé ikọ̀ fìjìláńtẹ́ lójú ọ̀nà tí àwọn sì fi ọ̀kadà náà sílẹ̀ tí àwọn fi sá wọ inú igbó lọ. ó ṣe àfikún rẹ̀ pé ọlọ́kadà ọ̀hún ti gbé àwọn lọ sílùú olóru nígbà tí àwọn padà bọ̀ lọ́kàn lára àwọn sọ bàtà ẹsẹ̀ rẹ̀ sílẹ̀. nígbà tí òun lọ mú bàtà ní ẹnìkan lára àwọn fọ́ igi mọ́ ọlọ́kadà ọ̀hún lórí tí ọlọ́kadà náà sì ṣubú lulẹ̀ kó tó di wípé òun fi àdá ọwọ́ òun fi bẹ́ orí rẹ̀. ẹjọ́ ọ̀hún ni wọ́n ti taari sọ́dọ̀ ẹ̀ka tó ń ṣiṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn tí àwọn afurasí náà yóò sì máa fojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Abiola Ajani ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.